Ìtiju ńlá ni ìṣèjọba ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun sì ń jẹ́ funleeṣẹ ààrẹ orílẹ̀-èdè yìí, Gomina Adeleke. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé kò sí òótọ́ kankan nínú àhesọ kan tó ń lọ káàkiri pé bílíọ̀nù 9 náírà níjọba àpapọ̀ ti fi ránṣẹ́ láti fún àwọn aráàlú gẹ́gẹ́ bí owó ìrànwọ́ tí wọ́n yọ lórí epo bẹntiró. Àtẹ̀jáde kan láti ọwọ́ agbẹnusọ fún gómìnà Malam Rasheed Ọláwálé ṣàlàyé pé bílíọ̀nù 2 náírà péré ló jẹ́ owó pàlíétìfù látọ̀dọ̀ ìjọba àpapọ̀, nígbà tí bílíọ̀nù 2 náírà jẹ́ owó àkànṣe iṣẹ́ tí ìjọba àpapọ̀ dá padà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, bí ẹgbẹ́ APC ṣe bẹ̀rẹ̀ àhesọ náà kò ṣẹ̀yìn àwọn nǹkan ìyanu àti ti àkóyawọ́ tí wọ́n gbọ́ nípa ìṣèjọba Gomina Adeleke lásìkò ètò ìpàdé ìmọ́lẹ̀ tí wọ́n ṣe kọjá. Ọláwálé ṣàlàyé pé níbi ìpàdé ìmọ́lẹ̀ náà ni gómìnà ti ṣàlàyé yékéyéké pé bílíọ̀nù 2 náírà owó pàlíétìfù náà yóò wà fún oúnjẹ, ètò ìrìnnà àti títún ibùdó ètò ìlera alábọ́dé ṣe, eléyìí tí ìgbésẹ̀ sì ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ní ti bílíọ̀nù 2 náírà, Ọláwálé sọ síwájú pé owó náà, gẹ́gẹ́ bí Adeleke ṣe sọ níbi ìpàdé ìmọ́lẹ̀, yóò wà fún ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe bíi sísọ àwọn ọ̀nà kan di alábala méjì, ṣíṣe afárá abẹ́yẹfò, iṣẹ́ omi, àtúnṣe ọsibítù àti kíkọ́ ìmọ́lẹ̀ housing estate káàkiri ẹkùn ìdìbò mẹ́sẹ̀sán lọ́ṣùn. Ó ní ìjọba alákòyawọ́ tó jẹ́ olótìítọ́ pẹ̀lú òmìnira fún ìwádìí lórí ohunkóhun tó bá rú àwọn aráàlú lójú ni Gomina Adeleke ń ṣe. Eléyìí ló sì kó ìdààmú bá ẹgbẹ́ alátakò tí wọ́n fi sọ onírúurú àhesọ káàkiri. Ọláwálé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìtìjú ńlá ni ìṣèjọba ẹgbẹ́ APC tó ti wá kọjá nípínlẹ̀ Ọ̀ṣun sì ń jẹ́ fún iléeṣẹ́ ààrẹ gan-an, pẹ̀lú onírúurú àràmẹ́rìírí tíjọba PDP ń dá báyìí. Ìdí sì nìyí tí ẹgbẹ́ alátakò fi ń di àfisẹ́yìn díẹ̀díẹ̀ lọ́ṣùn. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.